fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ tó bá ti parí píríọ̀dù ẹ ló máa lo iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni wàá wá ẹyin adìyẹ ìbílẹ̀ tó mọ́ dáadáa tó nìtì méje, ọjọ́ méje ló fẹ́ fi lò ó tó bá ti parí píríọ̀dù ẹ. Wàá wá gẹ́ẹ̀tì fertility leaf, ewé àkókò, ewé oyè, wàá lọ̀ á kúnná ewé yẹn nìkan. Wàá fọ́ ẹyin adìyẹ ìbílẹ̀ yẹn ẹyọ kan, wàá rọra bu powder tó ti lọ̀ yìí, ewé tó lọ̀ yìí, wàá mix ẹ̀ pẹ̀lú ẹ̀, wàá fi iyọ̀ díẹ̀ sí, wàá fi epo pupa dín, wàá jẹ. Bí wàá ṣe máa ṣe everyday nìyẹn fún ọjọ́ méje. Ẹyin adìyẹ ìbílẹ̀ ni o. Bí sínú láì tààlà wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọmọpọ̀, má wò ó kéré o. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn kó farabalẹ̀ gbọ́ fídíò ìdílé kó dẹ̀ fi fídíò yìí ránṣẹ́. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 2044237680. Àkáǹtì nọ́mbà fún àwọn aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ wá ẹ̀yin ìyá wa ẹ̀yin àǹtí wa tẹ́ ń wojú ọlọ́run ọba fọ́mọ, ẹ lọ gbìyànjú kínní tó bá ti parí píríọ̀dù lò fọ́jọ́ méje. Àmọ́ wọ́n tó ẹ́ pé o ti rí pé o ti wà lẹ́nu pé à ń wá oyún ti pẹ́, bó ṣe ń pàkan nìkan rú, ò ń tírìtì ẹ̀dà, ò ń tírìtì hormonal imbalance, sọmúroro míńdà lọ́mú, infection kúnnú wúńbù ẹ, infection dà ẹ́ láàmú, píríọ̀dù ń ṣe ségesège, ó ń dúdú, ó ń dọ̀tí, ó ń rùn, píríọ̀dù tiẹ̀ tún wá mọ́, èjì ò sí inside ẹ, wọ́n ló ti wọ menopause, gbogbo ẹ̀ ṣáà ń ṣẹlẹ̀. Full package wa ni kó wá lọ fún o. Bẹ́ẹ̀ ni kódà wọ́n jókòó sínú wúńbù ẹ̀, wọ́n jókòó sínú ovary ẹ̀, wọn ò jẹ́ kó conceive, wọ́n ní kò ní lọ́mọ láyé lójú àwọn, wàá dẹ̀ ní lẹ́yìn wọn. Bẹ́ẹ̀ ni ewé àtegbò ọlọ́run fi ṣe agbára fún àwa èèyàn láti lè máa lò. Àìmọ́ ni contact wa lórí +2348109131425. ẹ WhatsApp wa lórí +2348109131425. So a wà ní Ìbẹ̀jú Lẹ́kì, Lagos, Ìbẹ̀láwà. Ẹ fọkàn balẹ̀, èyíkéyìí nínú ìpèníjà both natural and spiritual, forí kópa aláǹtakùn jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ó wà ń lo òyìnbó bí aláìsí, ó ń fa kòtò ra àwọn ìjákulẹ̀ lóríṣiríṣi, àlákàlà, promise and fail, nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n mú nǹkan ọmọkùnrin, àbóbìnrin tó ẹ́ pé ń wojú ọlọ́run ọba fọ́mọ, ètò ọmọ ó ní the guidance àwọn òkan lè máa wọ́ nǹkan jẹ anyhow. So you need to contact us. Àbúwà lórí àìsàn lọ́jọ́ pípẹ́, cancer, diabetics, asthma, àwọn àìsàn ńláńlá, ẹ get miracle leaf sí wa, ẹ get memory booster wa, ẹ get caterpillar transformer 1100 power lélẹ́yìí, bulldozer met fibroid ní all in one ní, adẹ̀ ní àwọn virgin olive oil àti black seed oil, even with the powder we have it, adẹ̀ láwọn special powder tá a máa ń ṣe tọ́rọ̀ bá di pé kíní aláwọn package. Ètò àwẹ̀ wà tá a fi ń yanjú kéèsì fáwọn èèyàn, ètò sàárà wà tá a fi ń yanjú kéèsì, àwọn àlàl powder wà tá a fi ń yanjú kéèsì àwọn èèyàn. So kò sí ìrújú, àwọn òkè ń fìtọ́ fọ̀gbẹ́, right way lẹ́wà. Lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +2348109131425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì, Lagos, Ìbẹ̀láwà. Bẹ́ẹ̀ ni so àdúrà wa gbà, ọlọ́run ní dá wa láàmú. Innal izzata lillahi jami'a, gbogbo agbára ọlọ́run ọba lónìí. Má sàlámù wa ilà lè kọ́.